àgbàdé o mo lóhùn gangan lọ́gá ìdè sàkátà para là ń sin tọ́mọ túndé ọ̀rọ̀ àgbà lẹ́tọ̀ ètò lọ́rọ̀ àgbà lórí IQ Wisdom mo níbẹ̀ láti ń dún kùtù pàkúrò ọ̀rọ̀ àgbà lẹ́tọ̀ kẹ́ tètè máa bá a ká lọ. ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ mọ́ a kí yín kú títẹ̀lé wa abẹ́ elédùà ojú tẹ́ fi ń wò wá kó má fọ́ kétì yín má di kápá àtẹsẹ̀ wa kó má di wọ̀njọ lọ láṣẹ Àláwọ̀ Rábí ẹ tún káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ àgbà lẹ́tọ̀ ètò lọ̀rọ̀ àgbà. Ohun tí a sọ fún wa lẹ́ni ìfọ̀rọ̀dára láàfin yànnà náà ọ̀rọ̀ kó lè bàa jẹ́ pé ká lè kọ́ ẹ̀kọ́ tó yanrantí lé lórí. Kí nìyí tí mo mú dání? Òun ni ìgbà. Mo wá ní ẹ má jẹ ìgbà gbàgbé ìgbà torí ẹni bá jẹ ìgbà gbàgbé ìgbà ìgbà máa gbani nígbàkúgbà bí ìgbà láṣọ ìgbà lẹ̀wù. Ẹ má jẹ ìgbà gbàgbé ìgbà ẹni tó bá jẹ ìgbà gbàgbé ìgbà máa gbani nígbàkúgbà bí ìgbà láṣọ ìgbà ní ẹ̀wù. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n bá ti ń jẹ lọ́wọ́ báyìí ó máa ń jẹ́ wọ́n gbàgbé ibi tí wọ́n ń lọ ó máa ń jẹ́ wọ́n gbàgbé ohun tí wọ́n fẹ́ ṣe. Ẹni tó bá ń jẹ ìgbà kó má gbàgbé ìgbà torí pé ìjáfẹ́ra léwu a gbọ́dọ̀ pẹ́ lórí mi kéṣikéṣi má bàa báni níbẹ̀. Ìgbà náà ni aṣọ kan lògbà rí kó tó di pé kò ṣe wọ̀ lọ òde mọ́. Gbogbo ẹni tí bá aráyé ṣe lénìí ẹ ṣe dáadáa nítorí pé ìgbà ò lọ bí òréré ayé ò lọ bí ọ̀pá ìbọn ni mo ṣe ní ẹ má jẹ ìgbà gbàgbé ìgbà ẹni bá jẹ ìgbà gbàgbé ìgbà máa gbani nígbàkúgbà bí ìgbà láṣọ ìgbà lẹ̀wù. ẹ ṣe bí ẹ ṣe tẹ̀lé wa ẹ máa bá wa pọ́n kásáyé kẹsì máa bá wa kọ́ ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀kọ́ àwọn àgbà torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́ni ẹrú ni wọ́n torí pé elédè ti dè wọ́n wọn gbọ́ Yorùbá pa wọ́n sáyé wọ́n tún pa wọ́n sọ́run. á fi ire pàdé láṣẹ Àláwọ̀ Rábí èyí ò ní jáṣe mọ́ fún ẹ̀yin tí ẹ̀ ń wò mí kò ní jásọ ọmọ fẹ́mi tí mo wò yín. Ọ̀pádìjà Akeem Àkànní Adéṣọlá lórúkọ tèmi. Ire o lójú òwò rí ó dàbọ̀ ó dí.